dé bí a ṣe máa ń dé sí abala bó ṣe ń lọ lórí ètò Agogo Ayọ̀ náà ní níbi tí a ti máa ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká àti àwọn èèyàn tó tayọ lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò. Orúkọ mi ni Ọládìje Olúwatóyìn Ọ̀nànúgà. Ẹ̀dẹ̀ tí mo pé tẹ bá ti rí mi báyìí pàápàá jùlọ tí bá ti ń rẹ́rìn tó pọ̀ tó ẹ ti mọ̀ pé ẹja ńlá ni mo gbé wá nítorí pé big fish ni mo gbé wá sórí ètò ilé ni kí wá ní big fish tí mo ń sọ àwọn ni arákùnrin Austin Emmanuel. Ẹ bá mi káwọn ará ilé. Mo kí gbogbo àwọn ará ilé tó ń wò wá nílé lóko. Orúkọ tí ní Austin Emmanuel ọba new generation. That's the king. The king of the new generation. Àwọn wá ní new generation yìí. Ọ̀rọ̀ ńlá ni. Ṣé rí generation tá wà yìí? Àwọn kan wá láti generation tó wọ́n bá wọn bí. Bẹ́ẹ̀ni. Àjọrò pọ̀ ni. Yeah. Irú wọn nísìnyí àwọn bíi Ògògó. Yínká Quadri. Saheed Balogun. Ṣé ti yẹ bẹ́ẹ̀? Àmànífẹ́tì Àbálògun. Wọ́n wá láti generation tó wọ́n. Yeah. Mukari. Wọ́n wá látọ̀hún. Okay. Ó ti yé wa bẹ́ẹ̀. Yeah. Àmọ́ láwọn generation wa àwọn tí mi dárúkọ náà ní generation yẹn náà wà o. Wọ́n pọ̀ ẹ lè dárúkọ wọn tán. Wọ́n pọ̀ kò ṣe dárúkọ tán. Yeah. Àwọn tí ó wá sẹ́nu mi ṣẹwárí generation tèmi èmi kàn máa ń sọ fún wọn ni o ó ti yé mẹ́rin ẹni tó bá ti lórúkọ ní generation yìí kábíyèsí ẹ̀ nìyí. Ṣé ẹ̀ ń gbọ́? Ní generation tí mo wà yìí. Ẹ wá mọ interpretation tèmi fún ọba new generation yẹn mo rò pé bóyá àwọn ọmọ tẹbí pọ̀ síta so ọba new generation but gbàtẹ́tẹ̀ tí wá yànnà náà tí ó ti yé mi náà mo ti yànnà náà ẹ ti yànnà náà ẹ ti try mo fún yín nìyẹn. Austin Emmanuel ṣé kí n pè yín ní director ni kí n pè yín ní actor kí n pè yín ní producer báwo lè ṣe combine gbogbo àwọn iṣẹ́ púpọ̀ bẹ́ẹ̀ yẹn papọ̀ tí gbogbo ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ yẹn tí kọ̀ọ̀kan ò dẹ̀ dí kọ̀ọ̀kan lọ́wọ́. Actually ìbéèrè ńlá ni ká fi hàn yàn ó yàtọ̀ sí kọ́kọ́ yàn. Ká fi hàn yàn lèmi. Ó kàn fi ràn yín ẹ̀yin náà gba ìpè ni. Màláìkà lèmi. Ṣé o ti yẹ bẹ́ẹ̀? Ṣé wàá rí ọ̀nà tó ní kálukú fi ń jíṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo máa ń sọ fún pásítọ̀ tó ń preach lórí ọ̀tá pé kọ̀ọ̀kan náà lèmi àti ẹ̀. Àwọn ará ṣọ́ọ̀ṣì ẹ̀ nìkan ló ń gbọ́ preaching ẹ̀ àmọ́ gbogbo àgbáńlá ayé ló ń gbọ́ tèmi. Bẹ́ẹ̀ni kí lẹ́yìn máa wá ń preach gan-an. Ó pọ̀ ó pọ̀ mo ń tún ilé ṣe mo dẹ̀ ń jẹ́ kọ́kọ́ àtìyàwó náà máa fúnra síra wọn gbà mí. ẹ̀ ń da ilérú náà. ń da ilérú lọ́nà mi ì gbọ́dọ̀ parọ́ ṣó ti yé wa bá a ṣe ń túlé ṣe à ń dà lérú. Ẹ̀dẹ̀ tún máa ń pa àwọn èèyàn lẹ́rìn-ín. Bọ́lá òun ti fi hàn wá ni. Ẹ jẹ́ ká wá mú eré acting yìí ẹ mọ̀ pé tọ́mánikèmí sọ màá sọ pé ẹ bẹ̀rẹ̀ as an actor kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní okay maybe I should say ẹ bẹ̀rẹ̀ as an actor ẹ bẹ̀rẹ̀ sí ní produce then directing náà wọlé àbí báwo ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn báwo ló ṣe wọlé àbẹ́ ẹ̀kan náà ló kún wọlé pọ̀. Ṣé mo bẹ̀rẹ̀ ní ọjọ́ náà lọ́hùn bóyá bíi 15 years back báyìí. Ó ti pé 15 years báyìí. Táwọn máa rí nsìn 16 years. Láti bẹ̀rẹ̀. Tàbá ṣe ọdún yìí mọ́. Ó ti máa wọ 16 bẹ̀rẹ̀. Tá a ti ń jagun bọ̀. Production manager la fi bẹ̀rẹ̀. Ṣé ti yé wa? Àmọ́ gbà tá a kọ́kọ́ jí a ní talent ni kò ṣe gbà lọ sọ pé mo rí ẹnìkan ó rí báyìí ó ṣe gbá Ọlọ́run fi hàn mí ni. Lójú ìran. Ṣé ti yé wa? Ẹ gbọ́ ìpè. Mo gbọ́ ìpè ni mo dẹ̀ dìde. Ẹ dẹ̀ jẹ́ ìpè. Oh gosh. Ṣé ti yé wa bẹ́ẹ̀? Ìdí tí mo fi sọ pé mo tẹ̀lé ìpè ni pé nígbà tí mo débi tí mo ti lọ kọ́ iṣẹ́ ìmọ̀ nígbà tí mo gbọ́ ìpè mi mọ̀ ní kọ́kọ́ tẹ́lẹ̀ mo kọ́ dìde ni mo wá àwọn tó ń wà ní díẹ̀ lọ nígbà tí màá débẹ̀ á pọ̀ gan bẹ́ẹ̀ àwọn kọ́ wò pé gbogbo àwọn tó wà níbí kò sẹ́ni tó mọ̀ wọn báwo lè ṣe wá fẹ́ ṣe ṣé bí èmi náà ṣe máa dán ìnú wọn rèé wọn nígbà pé kò lè work nǹkan tó padà níbi àbọ̀ mo gbọ́ ìpè ní eré tí mo tanra mi mo wá padà síbẹ̀ mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni kò ṣe pé mo fi ń yọ àwọn tí mo bá ń bẹ̀. Ìdí ni pé bá a ṣe pọ̀ tó èmi nìkan náà ni Ọlọ́run gbógo fún bẹ́ẹ̀. Àti pẹ́ lọ́wọ́ Ọlọ́run torí bẹ́ẹ̀ yín gbọ́ ìpè ni ẹ̀yin ò yàbàrà. Àpọ̀ gan bẹ́ẹ̀ o àmọ́ mi nìkan. Ṣé nídìí iṣẹ́ production manager yẹn. Àti producer gbogbo ẹni tó bá ti ń wo Yorùbá film ó gbọ́dọ̀ mọ̀ pé producer Austin Emmanuel ó dẹ̀ mọ̀ pé director Austin Emmanuel ó dẹ̀ tún mọ̀ pé ìlú mọ̀ọ́ká actor Austin Emmanuel so kò wá wọ́pọ̀ ní gbogbo ata máa ń kógo mẹ́ta já
ok ẹ̀yin pẹ̀lú ìkan lára àwọn tó kọjá. bírú Múyìwá Adémọ́lá ó kọjá ṣó ti yé wa Kúnlé ọmọ Afford ó kọjá Kúnlé ọmọ Afford tí mo dẹ̀ dárúkọ ẹ̀ mẹ́ńtọ̀ tèmi ni ó ti yé bẹ́ẹ̀. Àgbáwo ni táwa ń wò wá. Àgbáwo tó ń fàṣẹ mú mi. ok tó ń fàṣẹ mú mi àfi sùúrù. ṣe rí Kúnlé Afford tí mò ń sọ yìí kò ń ṣe pé acting ti Kúnlé Afford mo fi sọ pé mentor mi ni kò dẹ̀ ń ṣe pé producing line kò dẹ̀ ń ṣe pé directing nǹkan ẹyọ kan tí mo fi mú as my mentor ni pé ó ní confidence gan ó dẹ̀ ní dream fún industry yìí. Ṣé Austin Emmanuel ṣé ẹ ti kọ́ṣẹ́ ní abẹ́ anybody pókè o lágbájá lọ̀gá mi o ló train mi for so years. Bó wà nínú sọ mo ní mo débì kan mo bérò mbẹ. ẹ bérò mbẹ ṣé ẹ bérò láti kàn darapọ̀ mọ́ wọn ni àbí láti kọ́ṣẹ́ lábẹ́ wọn. mo kọ́ṣẹ́ ni mo lọ kọ́ nọ́ńdà èèyàn táwa ní ọ̀gá yẹn ní ẹrù pọ̀ ó ti di wọ́n ti kọ́lọ́mbà fi ọ̀run kẹ́wọn wọ́n ti fi kú ṣàgbà wá ń sìn. ẹrù pọ̀ jẹ̀lílì lórúkọ ẹ̀ ṣó ti yé wa bẹ́ẹ̀ ọdún ẹ̀ lèmi wà tí mi ti ń train ní báyìí. How many years? òun náà mo sọ bí 16 years báyìí. lè fi train. no ni mo ti lò báyìí. no how many years lè fi train. ok ṣé tí mo lò lọ́dún ẹ̀ bí 4 years mo lò. bí 4 years. mo lò 4 years lọ́dún ọlọ́dún mẹ́rin lọ́dún. ok iṣẹ́ ògangan lẹ ṣe mi sọ pé lẹ produce àbí lẹ direct o tẹ act nínú ẹ̀ táwọn èèyàn fi mọ̀ yín. Samura ni title. Samura. 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 Kí ni orúkọ tẹ jẹ́ nínú ẹ̀? Samurai náà ni. Lẹ jẹ́ a jẹ́ pé bóyá bí eré bad guy ni. Baddest guy. Èmi àtògógó ọmọ kólódò. ok so ẹ̀wọ̀n pé táwọn olórin bá ń ṣorin tó bá blow wọn ó tún máa ń ṣe follow up àbọ̀. mo wá ṣe follow up gan follow up yẹn gbáyé gbàjù tá a pa ẹ̀kọ́ lẹ́ẹ̀ ní Mr. White. Mr. White èmi wo Mr. White. Mr. White yẹn ó gbà lọ́tún ló sí ni. wọ́n gbà lọ́tún Mr. ló sí Funfun. ẹ ká wá sọ̀rọ̀ nípa subtitling bí kò sí bí Yorùbá movie mi bá ṣe dùn tó wọ́n ti lo good camera good sound good everything wọ́n wá fi subtitle bá yé ẹ̀jẹ̀ kí ló dé. ṣé rí ìdí tí àwọn bàbá wa nídìí iṣẹ́ yìí tó ń dùn wọ́n lọ́kàn wípé kíní yìí ṣe kò yẹ kó rí báyìí. ìdí ẹ̀ ni ó yọ yẹn òun ni pé wọ́n jẹ́ ká understand pé ká má ta ọjọ́ ọ̀la wa ẹ má ta ọjọ́ ọ̀la yín kò kọ́kọ́ yé wa ṣó ti yé wa bẹ́ẹ̀ gbogbo èrò ọkàn wa ń gbà yín pé wọ́n fẹ́ ká dókè nígbà yẹn lọ́kàn tiwa bọ̀ ìgbà tá a wá dókè tán la ṣẹ̀ṣẹ̀ wá mọ ìjà tó ń jà fún wa ń gbà yín pé ká má ta ọjọ́ ọ̀la wa ìdí nìyẹn tó fi dé pé ó dáadáa wa wípé torí pé mo ti sọ fún ẹ ò gbọ́ ni àwọn bàbá wa nígbà kan wọn ò ní ever sọ fún ẹ pé múvì rèé kí mákẹ́tà kan wá rà lọ́wọ́ òun never kò lè ṣẹlẹ̀. àwa bẹ̀rẹ̀ sí ní ta ọjọ́ ọ̀la wa mo sọ ni ṣé ti yé wa bẹ́ẹ̀ àwọn colleague mi á máa wò mí lé bẹ́ẹ̀ wá dẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ mo ń bọ̀ ẹ̀. bọ̀ ẹ jẹ́ káwọn ará ilé mọ̀. wọ́n lè máa mọ̀ wọ́n kàn lè máa wò wá ni àwọn mi ò kì í fẹ́ sòótọ́ ọ̀rọ̀ ṣó ti yẹ òótọ́ ọ̀rọ̀ ni kò ní ká má sọ òun tá a bá sọ àmà kú tá a lè sọ àmà kú gbogbo generation wa yìí ṣó ti yé wa bẹ́ẹ̀ gbogbo akọ́kọ́tá à ń ta ọjọ́ ọ̀la wa ni. fíìmù kan yes ní movie industry fíìmù kan ilé kan ló yẹ kó jẹ́ fún wa tí ẹ bá kọ́lé mo yẹ wà yìí tí mo ṣe fíìmù yẹn kan tí mo produce fíìmù kan bàbá àṣì ló yẹ kó jẹ́ yes because fíìmù mi yẹn bí i 30 years sígbà tá a wà yìí ó yẹ kí n ṣe lè tẹ́ndà yẹn pé fíìmù rẹ̀ kí n dẹ̀ ṣe lè ṣe kí n fi achieve nǹkankan ṣé o ti yé wa bẹ́ẹ̀ business ló yẹ kó jẹ́ kò yẹ kó jẹ́ pé fíìmù yẹn mi ò lágbára láti fọwọ́ kàn mọ́ táwọn ará alẹ́ bá wá ń wò nígbà fíìmù yín kó ń ṣe fíìmù ẹ mọ́ ó ti lọ ìdí tí mo fi ń lọ sọ́dọ̀ subtitle yẹn nìyẹn o àwa mọ ọṣẹ́ wa ṣó ti yé wa ẹnìkan kò ní subtitle fún wa ń sìn kó wá gbé wa padà fún mi pé kí n wò kí n má sọ fún pé nǹkan tó ṣe fún mi ò tẹ́ mi lọ́rùn àmọ́ fíìmù máa ti jáde kí n tó mọ̀ nítorí pé a ti tà á fún mákẹ́tà ó rà á ni òun dẹ̀ rèé I'm sorry to say bí ẹ kò wà lẹ́nẹ̀ẹ́d èmi ò mọ̀ because ngbà tó ṣe kínní ọ̀dẹ̀ fún ẹ ṣó òwò ni àwọn díẹ̀ sòdẹ̀ ní bú àwọn àwa ló máa bú wọ́n wá sọ pé kí ló tẹ̀ wọ́n ń ṣe wọ̀ Boston yẹn kí ló tún ṣe ìbá ìtorí Ọlọ́run àwọn fíìmù àti pàtí perfect tábà mú dọ́dọ̀ wọn nítorí pé selfish interest wá yọ àwọn kọ̀ọ̀kan kúrò mẹ́ fíìmù yẹn wà ní mínímọ̀
ok wọ́n lè yọ sins kúrò nínú. wọ́n á ti yọ àwọn sins kọ̀ọ̀kan wọ́n á ti yọ dànù wọ́n ní pé nígbà mi gan tó bá pẹ̀lú mi pé báwo lè ṣe wá ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo ti ra fíìmù yẹn lọ́wọ́ ẹ jọ̀ọ́ ṣé kò ní point. ó kú ní point. mo ti ra nǹkan táwọn bàbá wa dẹ̀ ń jà fúngbà yẹn nìyẹn. níbi jù báyìí lọ lórí abala bó ṣe ń lọ lórí ètò Agogo Ayọ̀ náà ni ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé nígbà mìíràn ó dìgbà. lórí ètò Agogo Ayọ̀.